ẹ̀rí kàn mí ilé Olúfádé nílùú Àfọ̀njá yá Balikisi ní sáyẹyẹ máa jójójó máa yọ̀yọ̀yọ̀ tèmi Baliki ńlẹ̀ onítúkádùn mo bọ́ ọmọdé ilẹ̀ ìbàdí ìlẹ̀kẹ̀. Balikisi yìí ń kọ́ ọlọ́jọ́ ìbí bẹ́lẹ̀ ní àbúròde ayọ̀ ọmọtáyọ̀ tí mo mọ̀ dénú òní ní sọjọ́ ìbí rẹ̀ Baliki ìgbà rẹ tó ti ń dùn yìí kò ní bọ̀ nínú jẹ́ ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún gangan lè lù wá wà. sẹ́kọ́tọ̀ oníṣẹ́ òní ní sọjọ́ ìbí rẹ̀ arẹwà yìí Ògún Àfọ̀njá ọmọ Olúfádé sùn ọ̀ lóbìnrin ẹ̀gò pé kó yin mọ́dún létè ẹ̀rín gbẹ̀mí níyẹ̀ wá yẹmí adẹ́rẹ́dẹ́lẹ̀ mọ́ kù síbì kan ọmọ rẹ ní ṣetán rọ́pọ́tọ́ bí ọkọ̀ máa tètè ròdò bí abo tòmátì. Ayin o Ọmọ́táyọ̀ nínú àlóràn mi níṣẹ́ ó ní kí ọ̀dẹ́lẹ̀ bàbá rẹ ní ọmọ akéwúgbẹ̀rú ọmọ aṣàdúrà gbọ́rẹ́ ọmọ ajífi kálámù dáwọn lẹ́kọ̀ọ́ àṣẹ kándúkándú Ìlọrin Àfọ̀njá ní ìṣẹ̀lẹ̀ bàbá ọwọ́ máa ń sin ọ̀dọ́ọ̀dẹ̀. ìwà náà kó níyìn mọ́jà alẹ́ kan abilóde sùn níyìn ọmọ rírí gbẹdẹ tí má ṣọ́ọ̀bù ni ìbáṣọ yóò rírí kí lámọ́ bọ̀ lábúrè òpórósò òpó gbàgbé ọmọ abilóde sùn òpórósò òpó kẹdùnú lábí aṣọ ìwà náà kó mọ́jà alẹ́ kan ìlú tóbi tó bá yí wọn ò léegun wọn lẹ́sìn gangan léegun wọn kọ̀kọ́ lóró bẹ̀. àjẹsùnkù sí ilẹ̀ jẹ̀gbẹ́sùn àjẹfẹ̀yìntì lẹ́jẹ̀gbọ́dọ̀ ńlẹ̀ bàbá yín o bẹ́yẹ̀ kó o bá lómi lámù kó mọ́ jẹ̀gbẹ́sùn ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìwà náà kó mọ́ já alẹ́ kan. ẹ̀yin o ẹ̀yin lọ́mọ sàó lọ́tún ọmọ amóyọ̀ lọ́sì ẹ̀yin lọ́mọ akéwúgbẹ̀rú ọmọ àṣàdúrà gbọ́rí ayédòkú ọmọ ẹgbẹ̀rin ọ̀tẹ̀jẹ́ ìṣẹ́dókù díẹ̀ bó bá pẹ́ láyé wọ́n mọ̀ báwọn pẹ́ láyé ewé apẹ́ lóní ọpẹ́ o ewé yẹyẹ lóní òye tirẹ̀ gbàdé tó ti ń dùn yọ Ọlọ́run òní jó tán kó o pa lọ kẹ́ni kése kó o dàgbà bí àárọ̀ òwúrọ̀ àgbẹ̀ tí ń gbére pàdé olókun àlùkò tí ń gbére pàdé ọlọ́sà òjìlẹ̀ tí ń gbére pàdé oníwò kí wọ́n gbére pàdé ìwọ ojo kó rọ̀ kó padà èkórí ọmọ aláyọ̀ nẹ̀pá náà fàájì ìwọ kó o pa lọ kẹ́ni kése kó o dàgbà bí àárọ̀ òwúrọ̀ wò ó jẹ́ ń fẹ̀bọ̀ tẹ̀mí tó mọ lọ jàre mọ̀mọ́ ní ìyọ àkáǹtì mọ́kà ìyọ gàràjì ó jàre ọlọ́jọ́ ìbí bọ́ sàgbò ìjòyà ó bá tètè bọ́ sàgbò jàre.